ṣé ti rí ẹ̀yin tèmi olólùfẹ́ Àkọ́ TV ọ̀rọ̀ tí mo máa ń sọ yìí ó ti pẹ́ tèmi ti máa ń sọ inú mi dẹ̀ dùn pé Jàkí Akóredé ọba orin kíngí wọ́n padà sọ̀rọ̀ ń pa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ ìyàtọ̀ tó wà láàrin ká pọ́nyàn lé àti ká bẹ̀rù èèyàn ṣe rí àpọ́nlé àti ìbẹ̀rù Ọlọ́run ọba ló ní méjèèjì bọ́nà máa nà máa gẹ́gẹ́ bí ẹ̀dá ẹlẹ́ran ara láàrin ara wa síra wa a ní láti máa pọ́nra wa lé o ò dẹ̀ ní láti sọ fún mi kí n tó mọ̀ pé máa pọ́n ẹ lé bọ́ ọjọ́ tó bá ti dìmáàndì pé kí n máa bẹ̀rù ẹ tó bá ti sọ fún mi pé yẹ kí n máa bẹ̀rù ẹ àpọ́nlé yẹn gan máa já dànù so it's as simple as that ọmọ tá a bá bí nílé agbára nílé akin tó wá hùwà ọjọ́ kò sí èméjì ń bẹ ọmọ àlè ni ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like ẹ bá mi share kẹ̀dẹ̀ comment kò ní bàjẹ́ fún yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Jàkí ọba orin sọ lórí ọ̀rọ̀ yìí ìbẹ̀rù one orin pọ̀ rẹpẹtẹ ó yẹ bá mi ká lọ.